gbọ́nà mí yọ ọ̀nà mí náà gbàbọ́ sí nígbà tí gbogbo wa ti dìde tí àwọn oníṣẹ̀ṣe bí wọ́n ti ń rú ni wọ́n ń tù tí àwọn kìrìsìtẹ́nì bá ti ń lọ sórí òkè là ń lọ sísàlẹ̀ là ń gba àwẹ̀ funfun là ń gba bíríbírí lórí ọ̀rọ̀ security náà ni o bí àwọn mùsùlùmí ti ń kírun tí wọn ò parun jẹ ní tíra ń lọ lálálá wípé kíní o ẹjọ́ nítorí Ọlọ́run wọ́n tún ti gbọ́nà mí yọ o àwọn ará nọ́dánà kọ́ṣà pàwọ́ ìṣá ni nígbà tá àti fàyè gbà wọn kí wọ́n ráyè penetrate kan sọ ilẹ̀ káàárọ̀ òjìrè kan sọ bíi náà ti ọ̀dọ̀ wọn ṣé gbogbo wa dẹ̀ mọ̀ wípé àwa ilẹ̀ káàárọ̀ òjìrè a kì í rẹ́jẹ̀ sójú ṣé ẹ rí gbogbo ibikíbi tí ẹ̀jẹ̀ innocent soul bá ti ń ṣàn ní gbogbo ọjọ́ gbogbo ìgbà gbogbo àsìkò ibẹ̀ kì í rójú òun lọ̀rọ̀ ti náà tí wọ́n ti gbọ́nà mí yọ láti ní Niger State o mi ò dẹ̀ mọ̀ reason why tí gọ́vnà Jídé Sanwó-Olú of Lagos State àti gọ́vnà Dàpọ̀ Abíọ́dún di ọ̀gbẹ́ni eléyìí of Ogun State tẹ́ ẹ̀ ṣe pariwo síta kí àwọn aráàlú kan wà wẹ̀ kan tó pa wọ́n tán ṣé ti gbọ́ wọ́n ní wọn àwọn nọ́dẹ́nà wọ́n ní àwa Yorùbá ní the whole of Nigeria àwa la jẹ màálù jù kò sí wàhálà torí pàtí àbí kò sí wàhálà wọ́n wá ní ẹ láti sìn lọ láti Niger State àwọn ò gbé màálù ààyè wá sí Lagos State àti Ogun State mọ́ o wọ́n ní òkú ẹran fresh òkú ẹran tí wọ́n patá ẹ̀ mọ̀ bóyá òkú ẹran èèyàn àbí òkú ẹran màálù òun lókùn tó ń fẹ́ wá máa supply ní Lagos State àti Ogun State kí ló dé tó ṣe jẹ́ Lagos State àti Ogun State of all the state gbogbo state tó wà nílẹ̀ Yorùbá ṣé ọ̀rọ̀ yẹn ò fẹ́ máa bẹ́yìn yọ báyìí kọ́rọ̀ yẹn kó má dàbẹ́ ní pé ó dojúrú díẹ̀ ẹ jẹ́ àwo fídíò yìí hey káàárọ̀ oòjíire ẹ jí. Hallelujah, glory to God. This is Evangelist Mocho in the desert Sahel of Fulani. So I'm here to bring report of what God has done in this 4 days program that we have here with the Fulani people. You see that they came all the way from Ghana, Burkina Faso, Benin Republic, Nigeria. We gathered them here, feed them, and also give them the gospel of nothing but Jesus Christ. We tell them Jesus is Lord, is the Savior, is the Word of God, is the Spirit of God. Bring the buzu, those yellow ones that are merciless. God really used His word, the word of His grace, and has bring them into salvation. These are them. I'm here. We came with this radio device. It was not enough for us. We share the ones we can share. All the ones we came with has finished. From here, I'm still going to another vicinity that will take me over 400 kilometers to carry this gospel to them. I want to appreciate God. I want to thank God for everything. You can see them here now. We came for the cultural dance. The Fulanis are many. So I'm here. God has brought me into this vision, into this mission. I want to thank all partners that has contributed. I want to tell you this is the dream of the Lord, and it takes a man of grace. So we are here to take over the Fulani and preach their love, tell them about eternity, eternal life. Ṣé ti rí pé gbogbo ọ̀nà náà ń gbà ṣé tún rí ibi tó ti lọ gbà ẹja sáré débi ilé. Niger State to add the direct supply of live cows to Lagos and Ogun markets, and instead process the meat locally and deliver frozen products to the southwest. Niger State by ìjọba Niger State ní nọ́ọ̀fì wọ́n ní àwọn wọn gbé ààyè màálù wá supply fún ẹ̀yin tẹ́ ń ra màálù ní Lagos State fún jíjẹ àti ní Ogun State. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ àlàyé mi o. Àwọn Niger State wọ́n wà lára àwọn tó wá supply ilẹ̀ káàárọ̀ òjíire ní màálù tó ti ń jẹ wàrà tó fi ń ṣe patí orí màálù, apá màálù, ẹsẹ̀ màálù, ahọ́n màálù, etí màálù, gbogbo ẹ̀ màálù. Wọ́n láwọn ò gbé wọn wá ní ààyè mọ́ débi tí wọ́n mọ̀ pa wọ́n ní abatíọ̀. Tẹ́ máa yọ apá sárápá, tẹ́ máa yọ ẹsẹ̀, tẹ́ máa rí live cow báyìí. Máa wá mọ̀ pé ẹ̀yin alápàtà o, ẹ wá bá wa dúbú ẹ̀ o. Wọ́n ní àwọn ò gbé wá mọ́ sí Lagos State, àwọn ò gbé ààyè màálù wá fún yín mọ́ ní Èkó, Àkété ìlú ọgbọ́n, àti ní Ogun State. Wọ́n ní kàkà bẹ́ẹ̀ àwọn ò mọ̀ pa màálù wọn fúnra wọn ní Niger State ńbẹ̀. Wọ́n á dẹ̀ máa frozen wọn lókùtàn wọ́n máa kó fún yín
ní Lagos state tẹ́ máa jẹ àti ní Ogun state ṣe rí pé ogun ti dé báyìí ogun ti dé jọ nítorí Ọlọ́run kí la mọ̀ tán ṣe sínú màálù tán ti freeze ẹ̀ pa sínú freezer tán wá ń gbé bọ̀ tó ṣẹ̀ṣẹ̀ máa wá defroze ẹ̀ lọ́dọ̀ ẹ̀ kí ló mọ̀ tán ti fi sára ẹran tútù ṣe rí wípé ikú ti dé báyìí ikú dẹ̀dẹ̀ ìgbò kọ́lọ̀ má jà kúkú òfò ká má kúkú ìyà ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ yín èèyàn mi ìyẹn ní kọ́kọ́ ẹ̀yin náà ẹ wo fídíò tí mo gbé wọlé ẹ jọ wọ́n náà tún lọ ń preach gospel fún gbogbo àwọn Fúlàní nínú igbó wọ́n kó gbogbo wọn láti Ghana láti DC láti Nàìjíríà láti Niger àbí gbogbo everywhere wọ́n kó gbogbo wọn Sahel wọ́n náà ń preach gospel Ọlọ́run Jésù ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ gba ìwà burúkú lọ́wọ́ wọn báyìí wọn ò mọ Ọlọ́run tẹ́lẹ̀ láwọn tó jẹ́ pé tó bá fẹ́ dúbú ènìyàn tí ò ń ṣe màálù wọn bísímìláì ni wọ́n tẹ pàdánù tí ẹ̀ ní wọ́n tẹ pàdánù ṣáwọn tí wọ́n yan kí wọ́n máa gbẹ̀mí àwọn ènìyàn tí wọ́n yàn láàyò tó jẹ́ wípé bí wọ́n ṣe ń pa àwọn èèyàn ti wà nínú sísítẹ̀mù wọn ẹjọ́ kí lẹ rò wípé ó lè stop ẹ̀ ẹ má ṣì mí gbọ́ mi ò mà sọ wípé kò sí nǹkan tọ́lọ́run mi ò lè ṣe kò sí gbogbo nǹkan tọ́lọ́run ò lè ṣe ṣe bólúdá ayé àṣẹ̀dá ọ̀run ni ọba tó mú rírí jáde kúrò nínú ẹ̀rí tó sì lè ṣe gbogbo nínú gbogbo ṣùgbọ́n ẹ jẹ́ àtúnjọ tẹjú mọ́ ká túnjọ wò rè ẹjọ́ ṣé kò ń ṣe ọgbọ́n mi ìtúlélẹ̀ báyìí àbí ṣé Fúlàní àtúndé lójijì ní àtúnlóhùn preach gospel nílẹ̀ Yorùbá nítorí kò fẹ́ yé mi mọ́ ṣé gospel náà tún fẹ́ fi gba wọlé sí yín lára ni. ẹ̀yin Kristẹni ẹ ti sùn ẹ hanrun ẹ jí lójú oorun kí ló fa oorun àsùnkù ayé ìgbà yẹn náà ní Kristẹni máa ń gbààwẹ̀ bà ṣé ọ̀rọ̀ gospel sì tó fẹ́ preach fún wọn nípa Kristẹni ọ̀nà tó fẹ́ gbà wọlé sí gbogbo everybody lára báyìí kò tún wọ́n ti rí wípé ọ̀nà tí mùsùlùmí ó ti lànà báyìí ojú everybody ti dá wáì àti mọ gbogbo àṣírí yẹn kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ilẹ̀ náà fẹ́ gbà wọ́n wá fẹ́ yí sí oní ti Kristẹni ti dé àwọn Kristẹni wọ́n dẹ̀ máa gọ̀ ọ́ àwa a dẹ̀ máa gọ̀ ọ́ àwọn pásítọ̀ ẹ má jẹ́ kó yà wá lẹ́nu tí Daddy Adébóyè bá bẹ̀rẹ̀ sí ní preach lọ́la o wípé they have changed Ọlọ́run ti fọwọ́ tọ́ wọn lọ́kàn ó ti yí wọn lọ́kàn padà wọ́n ti gba Olúwa lólúwa àti olùgbàlà rẹ̀ wọ́n ti kọ iṣẹ́ èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ Holy Ghost night revival night àwọn èèyàn dẹ̀ máa sùn lọ bí omi báyìí ni ẹ jọ̀ọ́ ìtara abiyamọ ló mú mi ẹ má jà sùlé o tó o bá rí fídíò tó jẹ́ Christian tó súnmọ́ àwọn gbogbo dadi jíò mọ́mí jíò pátápátá pastor evangelist ẹ bá wa sọ fún wọn nǹkan ibi tó tún ti ń gbàbọ̀ o another road another means iná tó fẹ́ gbà wọlé yìí o Yorùbá ẹ má gọ̀ o ẹ̀yin Christian ẹ má gọ̀ o tẹ́ ẹ bá gọ̀ wọn ò ṣẹ̀sìn àwọn eléyìí ò mẹ̀sìn o ilẹ̀ náà ń bọ̀ wá gbẹ́ o pípa náà ń pààyàn o wọ́n bí wọn ní o báwọn eléyìí ò bá gba ẹ̀jẹ̀ lọ́jọ́ kan wọ́n á sì kì í wà tèmídẹ̀mù ibẹ̀ ní kọ́kọ́ là ń lọ tún wá wo fídíò yìí lẹ́ẹ̀kan sí. ta ló lórí ọba nípínlẹ̀ Kwara ẹ̀ sì wá nǹkan ṣe sí àwọn ènìyàn sòjòjò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ní ṣòfò ikú ń pa bàbá lójú ọmọ ikú ń pàyàwó lójú àwọn ọmọ tó bí wọ́n ń pàyálé níṣẹ́jú ìyàwó wọ́n sì ń tẹ́ aṣọ ìyálẹ̀ láti fi bá ọmọ sùn èmi ò lẹ́rìí kankan tí mo fẹ́ mú wá o pé ẹ̀yin náà wò ó só ṣe é gbọ́ wọ́n ránṣẹ́ síjọba ìjọba ò jẹ́ bàbá wa pè tàbí ta ọ̀bà jẹ́ kí wá ló tún kù tá a tún ṣe ẹ ìjà lọ sí àpèrè ọba ìpínlẹ̀ Kwara kèèyé wọn láàárọ̀ ọ̀dọ̀jú alẹ́ kó tó yé wọn nígbà wo ló tó fẹ́ yé wa àwọn èèyàn ṣe Allah Akbar wọ́n ń pa wá àkíyèsí oyè tó bá kanra àwò sí ọ̀dẹ́dẹ́ tán ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa sọ pé àrọ́ ọmọ Yorùbá kankan ó yẹ wọ́n gbéra ó yẹ wọ́n dìde ó yẹ wọ́n sọ̀rọ̀ ó yẹ wọ́n ti lọ jà nípínlẹ̀ Kwara àwọn ènìyàn kẹ́gbàjarè síjọba ìjọba tún fún wọn ní àwọn mẹtí yàrá àbí kí ni wọ́n pè wọ́n èmi ọmọ yàrá tó nínú o wọ́n ní wọ́n máa sọ wọn Fúlàní ń pààyàn wọ́n tó kóran Fúlàní wá wọ́n ní wọ́n máa sọ wọn ìgbẹ́ran là ń bá di èèyàn yìí o inú ọmọ Yorùbá ò dùn inú ọmọ Yorùbá sì ń bàjẹ́ ẹjá kíyèsára gbogbo lọ́balọ́ba nípínlẹ̀ Kwara ohun tó yẹ ká máa ran àràn o
number one ọba nípínlẹ̀ Kwara ohun tó yẹ kẹ́ ẹ̀ràn o tó bá wá jẹ́ pé nìkan lọ́ba wá bú Allah tẹ́ ẹ̀ mọ̀ rí tẹ́ ẹ̀ mọ̀ tán rẹ̀ ẹ ti pin mọ́wọ́. ẹ̀yin náà ẹ wo gbogbo bó ṣe ń lọ ká má wàá rí gbogbo wọn bí wọ́n ṣe pọ̀ tí wọ́n làmìlaka lọ́ọ̀láì tó máa ń kọlura wọn tó máa ń gbéra wọn lọ sí kóòtù lójoojúmọ́ every blessed day. Ó yẹ máa bá mi dárúkọ wọn. Alhaja Kaula ó wà ńbẹ̀ àgbọ̀ kó wúkọ́ níbi wọ́n ṣe ń pa àwọn èèyàn ní Kwara. Akéwùgbà Gold àti ìgbọ́rọ̀ Sheikh Labibu ó yẹ máa bá mi dárúkọ wọn wọ́n pọ̀ wọn ń kúrò ńbẹ̀ àwọn wo ló ń bá mi tẹ̀lé yín ganan. Gbogbo yín tẹ̀ ń ṣe wá sí online tẹ́lẹ̀ ìṣẹ̀sìn tẹ́ fẹ́ kí gbogbo wa ká become mùsùlùmí. Ẹ̀dẹ̀ rí tí wọ́n pa àwọn innocent soul ní Kwara láìṣẹ̀ láìrò tí ò sí ìkọ̀kọ̀ tó ṣe tí wọ́n dá ogun tí wọ́n kọjá àyè wọn tí wọ́n ṣe gbọ̀nyìn àwọn Fúlàní wọ́n dẹ̀ ń pa wọ́n dànù bẹ́yẹn títí tó fi ń lé gbogbo wọn kúrò lórí ilẹ̀ yẹn. Nǹkan tẹ́mi kàn mọ̀ ní pé gbogbo ibi tán ti ń lé wọn kúrò mineral wọ́n ti discover solid minerals ńbẹ̀ ni. Ẹ kàn imagine gbogbo àwọn tó ń lé kúrò bó ṣe máa ṣọ́nà ní káàkiri bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Gbogbo yín yẹn tẹ máa wá ń jókòó tẹ máa tọmẹdìyẹ pàṣẹ online tẹ máa rojọ́ ṣoríṣiríṣi. Mọ̀jú kẹ́ máa takora yín kẹ́ máa gbéra yín lọ court. Ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ yín ṣe ṣẹ̀sìn. So ẹ̀sìn yín kò bìkítà pé kí wọ́n máa pa innocent soul. Kí ni nǹkan àwọn wo ló tẹ̀lé yín gbogbo àwọn tó jẹ́ followers ẹ̀yin tá a mọ̀ yìí online. Ẹ ti wọgbó lọ o torí ọjọ́ tó bá ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni nínú yín bóyá máa dákẹ́ náà lélẹ́yìí. Ẹ̀sìn tí wọ́n píríṣì wípé kẹ́ ẹ become a Muslim kẹ́ ẹ join wọn kẹ́ ẹ máa lọ sí kíní mosque wọn kẹ́ ẹ máa tẹ̀lé wọn lẹ́yìn kò mú ìgbésí ayé rere wá. Ṣòfò oúnjẹ sọ wọ́n wá bọ́yẹ bẹ́ẹ̀ ṣe máa jẹun bẹ́ẹ̀ ṣe bọ́mọ yín ṣe máa lọ sí school successfully tó ṣe máa jẹ́ èèyàn. Village yín tí àwọn Fúlàní bá take over bọ́n ṣe ń pa wọ́n ní Kwara lẹ́ni bí wọ́n ṣe dákẹ́ náà ṣe máa dákẹ́ wọn ní sọ wípé torí ẹ jẹ́ followers wọn. Ẹjọ́ ṣé ẹ̀sìn nìyẹn ẹ ṣàánú gbogbo kíní gbogbo ọ̀nà ni wọ́n gbà láti dógun gba ilẹ̀ Yorùbá. Ṣé mọ̀ wípé bó ṣe ń wá tó wá ń pa wọ́n lórí ilẹ̀ pa gbogbo kíní oríṣiríṣi iṣẹ́ ń lọ tó yóò ká wọn lọ́wọ́ kò tí gbogbo kíní yẹn ò fi bẹ́ẹ̀ ṣẹlẹ̀ bí ti tẹ́lẹ̀ mọ́. Ṣùgbọ́n gbogbo ọ̀nà náà ni wọ́n gbà láti penetrate mọ́ láti lè pa àwọn èèyàn kí wọ́n dẹ̀ take over ilẹ̀ yẹn. Kì í ṣe ẹ̀sìn náà ṣe wọn ò ṣẹ̀sìn ilẹ̀ náà fẹ́ gbà àti pariwo. Gbogbo ẹ̀yin Akéwùgbà Gold gbogbo yín tẹ wà náà lẹ́yìn tẹ́ ẹ̀ rí nǹkan sọ nípa nǹkan tó ṣẹlẹ̀ ní Kwara àti gbogbo ẹ̀yin kábíyèsí tó wà ní Kwara. Àwọn kan pè mí wọ́n ní Dára wọ́n ní Kwara Ìgbómìnà ni ṣé Kwara ti pín yẹlẹyẹlẹ nítorí kò yé mi ṣé Kwara Ìgbómìnà yẹn kò ń ṣe Yorùbá ló wà bẹ́ẹ̀ ṣé Fúlàní náà wà bẹ́ẹ̀ tó bá yẹ pé Fúlàní ló wà bẹ́ẹ̀ tó ń para wọn àjẹpẹ́ran ọba ló mú ṣe ọba jẹ́. Ṣùgbọ́n tó bá yẹ Kwara Ìgbómìnà ni tí ó jẹ́ Yorùbá ni kí lẹ wá sọ ṣe ní ká má sọ̀rọ̀ ni. So àwọn Kwara Ìgbómìnà yẹn wọ́n ń ṣe èèyàn àwọn náà wọ̀tí láti padà nù. Ṣé ẹ̀yin tẹ́ pè mí tẹ́ sọ bẹ́ẹ̀ ṣé nǹkan tẹ́ try láti sọ nìyẹn. Ṣé ti rí gbogbo ọ̀nà oríṣiríṣi tó ń gbà. Ok ẹ̀yin tẹ́ wà Lagos State gbogbo àwọn tó máa lọ ra ẹran báyìí tó máa fi ṣe ọbẹ̀. Ẹ̀yin tẹ́ ń ṣe alápàtà ní Lagos State ẹ jẹ́ ká mọ̀ tó bá jẹ́ pé frozen meat ni wọ́n gbé wá tí wọ́n gbé màálù wá mọ́ wọ́n gbé àyè màálù wá mọ́ tó jẹ́ pé frozen màálù lókùn tẹ́ ẹ̀ rà ogun ti dé o. Tẹ́ bá rí táwọn èèyàn fọ́sìkì wàhálà ti ṣẹlẹ̀ o. Kò ń ṣe pé kọ́ wọ́n yìnbọn nìkan kọ́ pa wọ́n sórí oko nìkan làwọn pípù yìí mú ṣe ń sìn o. Wọ́n ti pé yẹ́lẹyẹ̀lẹ o frozen meat wọ́n tún yá wọ́n tún ti sọ́ di gospel gbogbo ọ̀nà ni wọ́n gbà tí wọ́n fi ń try. Ẹ jẹ́ agbọ́mọ́ Tinubu ẹ má já sùlẹ̀ ẹ bá mi mú fídíò kẹ́ bá mi share fún gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire pátápátá ẹ bá mi share kó dọ́dọ̀ gọ́vnà Jídé Sanwó-Olú. Bàbá tí ò bá ṣe wípé ẹ gbowó ẹ̀mí ẹ negotiate ẹ̀mí àwọn èèyàn ní Lagos State pẹ̀lú Niger State láyé ẹ má accept láti máa gba frozen meat ewu ni náà dangerous náà. Gọ́vnà Dàpọ̀ Abíọ́dún kí ló dé tẹ́ ẹ pariwo pé ẹ ò gbà ẹ gba frozen màálù tó ti pàtẹ́ ẹ̀ mọ orúkọ tó ti dà sí tó ti mísì mọ́ tó ti freeze dànù kọ́ máa kó bọ̀ lọ́dọ̀ yín kọ́ máa tà fáwọn aráàlú. Ewu ń bẹ lóko ló ń gbẹ̀yìn èèyàn mi ló ń gẹ́ fúnra ẹ̀ ewu ni. Ẹ má jà fi dá gbogbo àwọn pípù wọ̀nyí o àwọn governors yìí o ẹni bá kú gbé dànù ni o. Àtijọ́ tí àwọn innocent people ti ń kú gọ́vnà wo lẹ rí tó kú tẹ̀lé kí ló kàn wọ́n ń ṣe láìfù wọn lọ ní ìwà àtẹ̀mí ni kò jẹ́ ká du láìfù wa
jẹ́ ká dún láìfù wá ṣe pàtàkì sí wa. Àwọn pípù yìí má jà fàyè wọn jì wọ́n o. Má jẹ́ ká fàyè, má jà fi ọ̀tẹ̀ ìjà tí ò lórí tí ò nídìí tá à ń bára wa jà. Má jà ká fi hàn ra wa lẹ́mọ̀ ẹjẹ́ àdìde ti ọ̀rọ̀ tó wà lẹ̀. Ká pariwo sí gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire kí gbogbo ọmọ káàárọ̀ òjíire kí wọ́n mọ̀. Tó o bá ti fẹ́ lọ sọ́jà tó fẹ́ ra màálù, ìwọ ìyá olóúnjẹ kó tó pa gbogbo àwọn èèyàn tó ṣe bẹ́rí báwọn èèyàn ṣe ń sick ní Nàìjíríà sìn. Sickness, cancer, kidney problem, this, that, oríṣiríṣi ló kún everywhere. Ká ló mọ ibi tó ti ń wá. Igi ti dá lógo ti parálé. Àjá tí yóò ti pèrò ọ̀nà báyìí. Ṣùgbọ́n àìlè ṣe oríṣiríṣi o. Ẹ jẹ́ ká pariwo kíní síta kí oníkálùkù mọ bó ṣe máa ṣọ́ rẹ̀. Tó bá ti lọ sọ́jà tó bá ti jẹ́ frozen wàhálà dé. Ìwọ tó bá ra oúnjẹ tó bá ti lọ sọ́jà tó bá ti rí kán pa màálù lójú ẹ̀, kán máa pa báyìí, kán máa ṣí ẹ̀. Ó jẹ́ má ra ẹran frozen wọn. Torí òun mọ̀kàn tó ti mix mọ́ orúkọ tèmi ò yí padà. Yèyé Dára Kowó ni mò ń jẹ́. Má gbàgbé láti bá mi support brand mi. Bá mi like wá níbi ọ̀nà wo ló fi lè bá mi support. O lè support brand mi láti bá mi subscribe. Click on this video. Bá mi like video, o ti support ẹ. Drop your comment, o ti support ẹ. Share síta, o ti support ẹ. Financial aspect, o lè fún mi support. Become one of my member. Bẹ́ẹ̀ ni, thank you for doing so. Gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe mo mọ́ lóore. Ilẹ̀ káàárọ̀ òjíire ò ní bàjẹ́ o. Ó bọ̀ jẹ́ tí.